yẹn látò jùlọ ìmọ̀ ló fi kọ́ńkà rẹ̀. ẹ̀kejì ìgbà tí Suhail òun ni wọ́n ní ó gbé ìdí pọ̀ Umar wa wò kọ́ tẹ́sí lélẹ́yìí ìtòkùn bẹ́ẹ̀ ní ìsìngbà tí mo rí ànábì yọ̀dá fún mi jẹ́ nǹkan ní yóò kéwù ànábì ní ma kan wàhálà ní tó ní àmọ́ kan yìí tó bá bẹ̀rẹ̀ ẹjọ́ burúkú pẹ̀lú àníkì ànábì ní ìfilẹ̀ dídí àsìkò mi nígbà wo ni ìfilẹ̀ kí lọ bẹ́ẹ̀ dìde ànábì ní sáà máa wò mí. àwọn tíìmù ẹlẹ́kẹ̀ẹ́ta òfúàṣù ni wọ́n ní mà pípọ̀ àwọn eléyìí náà ní sí ká fún wọn lẹ láwùjọ wàhálà ni ànábì ní sàwọn náà lẹ ọwọ́ àtàwọn kíkẹrẹ ànábì ní sórí Suhaili àtàwọn jẹmọ yìí ìtara tí wọ́n sàn ní gbogbo àwọn aláìmọ̀ká tí bẹ́ẹ̀ lójó akọ́mọlọ́kọ́ wọn kéwù ẹ̀dá ọmọdé fún wọn ìdílé kọ̀ọ̀kan ìdílé mẹ́wàá ẹ̀dá ọmọ fún wọn ìtara wọn ní pé ẹ̀kọ́ wọn kéwù wọn bá ìtúndà fà láti òkú yín lẹ̀ dàbí ní pé gbogbo ìgbà tí jẹ́ pípa gbogbo ìgbà tí kì í jẹ́ wọ́n torí bẹ́ẹ̀ ẹni tẹ́ ti dáhùn náà ní ìsá nídìí ọpọlọ rẹ̀ nínú ìlú. jẹ́ ọgbọ̀n ìgbà ní jẹ́ ló kan bẹ́ẹ̀ ni kẹ́sẹ̀ owó ìgbà ní jẹ́ bẹ́ẹ̀ wọ̀ ní ẹbí bí bíbẹ́ náà tó wà dáwọ̀ sọ ẹgbẹ́ yóò wúlò nínú ìjọ. ọpọlọ làǹdàbí ti wòye pé àwọn àjọ eléyìí wọ́n ní knowledge àǹfààní ara wọn ní kẹ́ ẹ jẹ́ ká lò. bí àbáàdì ṣe wá gbàgbà ní Muhammad sallallahu alayhi wa sallam ó ti pẹ́ lọ́jọ́ tó dá pé ìmọ̀lá nábì fi kọ́ńkà wìyàn láyé wọ́n ní nínú àwọn alátakò ànábì Muhammad tọ́ga jù àwọn bàbá Israel gbogbo àwọn tó bá ti tajà kó tó dé àwọn náà dọ̀tá rẹ̀ àwọn náà ń pè ní Yahudi àti Nasara àwọn tí wọ́n gbà fún ànábì nípa kí ni wọ́n wà bọ́ jẹ́ wọ́n wá gbà fún ànábì Muhammad èyí tó sì jágbà fún àwọn òun ni Abdullahi bùnú Salam àgbà fún àwọn tí gbogbo wọn gbà yìí pé ọ̀jọ̀gbọ́n ni hálìmù ní láàrin wọn òun wọn bá ara nàbì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó wà ara nàbì ọwọ́ àdìpọ̀ táwọn èèyàn náà ọwọ́ àdìpọ̀ àwọn èèyàn kójọ lọ́dọ̀ nàbì wa Muhammad. ó ní pé wọ́n ń kójọ lọ́dọ̀ nàbì wọ́n ń wẹ́pọ̀ mú ẹ̀ wọ́n ń sàpáńlé ẹ̀ wọ́n yẹ sí wọ́n á wò pé tatúlélẹ́ yìí. Ọ̀sàlàwò àti lákàbàlábàtà. Ọwọ́ ni ok ìwọ ni wọ́n pè ní ànábì tí wọ́n ní yóò dé gbẹ̀yìn ok òun ní béèrè mẹ́ta tó ń fẹ́ di ọ tó bá já pé ànábì ọlọ́run ni ó lò tọ̀ wọ́n la ànábì ọ̀wọ́n hátìmù àbíyá tí wọ́n wí òun ọmọ. sọ ma yìí pé nǹkan tó fẹ́ fi jọ́ọ̀jì ẹ̀ yìí pé ìwọlẹ̀ náà ìwọ náà kọ́ ìmọ̀ ni. ọwọ́ ní mẹ́tẹ̀ẹ̀ta tó ń fẹ́ di ọ nì. Àwọ̀lá ìrọ̀kì sáà. Ọdẹ ní. Àwọ̀lá ìrọ̀kì sáà bí wà máa wà lùtọ̀ àmì ìyákúlù àlùlìjánà. Ẹ̀dà yòṣùbí wọlé wà ládùn àwọ̀ àwọn àbá. Wọ́n ní bẹ́ẹ̀ ni mẹ́tẹ̀ẹ̀ta mi. Bí sáà. Ọlọ́run ní àkíyà máa tẹ́ ń gbà fún bá fẹ́ dé àpẹẹrẹ wo láàmà láàdì táàdùn àpò tító. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ń pé àwọn ọmọ àríjẹ́ náà. Wọ́n tọ̀ àmì àmúlò àríjẹ́ náà. Kí ló ń jẹ tí wọ́n kọ́ jẹ láríjẹ́ náà? Oúnjẹ wọn kọ́ tẹ́sítì báyìí ó di méjì. Àìsàn ìṣòro wọlé wọlé tó mọ̀ ó àwọn àbá òun. Báwo là á ṣe mọ̀ fọmọ tí wọ́n lóyún ẹ̀? Bàbá ní ọjọ́ ni àbí ìyá ní ọjọ́ láti bàbá báwo lọ máa ń ṣèjọ ya báwo lọ máa ń ṣèjọ bàbá ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tó ń fẹ́ bèrè àná Muhammad sallallahu alaihi wa sallam ìbéèrè mu ni ànábì wa dá lóhùn ànábì ní kí sá àṣà níta pé lọ́jọ́ pé dàrí kí á máa ń tọ́ bá fẹ́ dé ànábì ní bí ọba ti ní tíná bá ti ṣẹ́yọ ní ibùyọ òrùn
Ànábì ní màá gbé wàhálà dé mi. Ànábì lẹ́lẹ̀ kejì àwọn ọmọ àlùjánnà kò sí tí wọ́n kọ́ tèèsì lálùjánnà òun ní ẹ̀dọ̀ tí inú ẹja. Ẹlẹ́ẹ̀kẹta òun ní tó bèrè pé ọmọ nìyí ìyá lọ́mọ ń jọ ní àbí bàbá. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá mìtì papọ̀ ẹni tó bá kọ́kọ́ wá rìlíìsì tó a pé ìyá lọ́kọ́kọ́ wá òun lọ́mọ́jọ́ tó bá yẹ pé bàbá lọ́kọ́kọ́ wá bàbá lọ́mọ́jọ́. Ibẹ̀ ni Abdullahi bọ́ọ̀nù sọlá lòun ti sọ yìí pé ashhadu an la ilaha illallah. Wàhálà wá dé. Ọwọ́ ni pẹ̀lú tóun bí ọ léèrè tó dáhùn ìwọlẹ̀ náà. Àwọn Bani Israẹli àwọn ti láwọn tí wọ́n gbóyà nínú wọn tí wọ́n jẹ́ àwọn àgbàfà nínú wọn márùn ni wọ́n kà wọ́n sí ọ̀kan nínú eléyìí wọn ni Abdullahi ibn Salam ọwọ́ kù Ibnu Yamin okù Salabu okù Asad àti Hussein làwọn bá gbọ́ nígbà táwọn gbọ́ bẹ́ẹ̀ pé Abdullahi ibn Salam sọ báyìí wọ́n kò jẹ́ rí bẹ́ẹ̀. Abdullahi Salam wà fún ànádi pépè wọn tí wọn bá ti wá dé béèrè wú lọ́dọ̀ wọn pé ta ni wọn kó o tó sọ tó ṣẹlẹ̀ wàdà ànádi wọn dá gba àfọ àlọsọrọ rẹ wù wọn bá ń kíra bu àlè kẹkẹ. ọ̀dọ́ onímọ̀ ni òun ní kọ́ wa ní mímọ́ tọ́tọ́ bá rí bẹ́ẹ̀ ó ti gbà fóun yóò ti wá gbà fọ́ Abdullahi Salam wá jáde ebi bó ṣe rí nù ìwọ gbọ́ ọ ní olórí òpó nínú wa lẹ́yìn ọ̀gá aláìmọ̀kan tí ń bẹ́nu wa òun ni ìyẹn lọ́wọ́ àpapọ̀ wọn mọ̀ wá sọ̀rọ̀ wọn náà lùkọ́ á nìyí pé. wọ́n iná wọn lọ́sẹ̀ ń dìlú àbílẹ̀ ẹ̀lẹ́mí lágbára bí irú olè àmì ìlú aláàbọ̀lì díkàlì tẹ̀kùn lábìdá ìmọ̀ọ́sẹ̀. Kọ̀sẹ́ni tó bá Al-Qur'ani náà wá tọ́jú Al-Qur'ani náà kalẹ̀ ọlọ́run ọba tó dá gbogbo ayé ni. Ó sì mú wá pẹ̀lú ìrànlọ́wọ́ Nurul Amin. Òun ní pé Jìbìrí láti kó mú wá bá rẹ̀ ànábì. Àlàbálí bí káni jẹ́kùn nàmì náà ni mo sì. Àníkó sọ kalẹ̀ sínú ọkàn rẹ̀ ànábì kó lè jẹ tó máa fi jìlọ̀ tó máa fi ṣèrántí fáwọn èèyàn. Pẹ̀lú lisana arabi pẹ̀lú àwọn alágbáwá èdè lárúbáwá láti mú wá mú gbé tuntun ni. Ànábì ti gbọ́wájú ìsìláàmù ti gbọ́wájú Al-Qur'ani ti gbọ́wájú ń bẹ̀ ní ọjọ́ tó ti pẹ́. Nípa bá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ànábì lẹ́ni nígbà wọn dé Madina lọ́kọ́kọ́ pàṣẹ. أما الأمر الذي دفع النبي إلى ذلك بعد آيات قرآنية أنه أمر بعد الصحابة أن يقوم بإخراج جميع المسلمين في المدينة. Nípa bẹ́ẹ̀ ànábì lẹ́ni ọkọ̀ pàṣẹ Madina ipe ẹ̀rọ ka gbogbo iye òǹkà mùsùlùmí tó wà nílùú yìí sẹ́ńsọ̀ nìyẹn ẹ̀ka wọn. Kí ló wá torí ẹ̀ka wọn? Níta ànábì torí ẹ̀ka wọn ní ọ̀rọ̀ Ọlọ́run ó ṣiṣẹ́ fún ìsìlámù kò wá ṣiṣẹ́ fáwọn Nàìjíríà. Níta ànábì ni wọ́n torí ẹ̀ka wọn gẹ́gẹ́ tó ti sẹ́ńsọ̀ òun ní ọ̀rọ̀ tó lọ́wọ́ bá sọ ní Suratul Anfal. واعلموا أن
ما غنمتم من شيء فإن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير. ẹ̀ka nẹ́ẹ̀bì ni wọ́n tọrọ ẹ̀rọ ká gbọ́ mùsùlùmí òun ní pé òun ní lídà gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì òun ló lórí ọwọ́ ni wọ́n lọ kà wọ́n torí ohun ọ̀rọ̀ wọn tó wà nínú ìlú. báwo láti pín láàrin wọn. Nígbà gbogbo tẹ ẹ bá ti kó lọ́rọ̀ lójú ogun gbogbo tẹ ẹ bá ti rí tẹ ẹ ṣàjọ tí ń jẹ́ sí yín. Ọba ní ẹjọ́ àwùjọ ẹ̀sìn márùn-ún. Lillahi wa lirrasuli fọ́lọ́wọ́n àtòjíṣẹ́. Wọ́n ní ìfúnibá. Sùlẹ̀ kùrùbán àwọn sùlùkùrù bí àwọn tó súnmọ́ yín. Wọ́n yà dáná. Àwọn ọmọ òrukàn ní bẹ́ẹ̀. Wọ́n ní màsàkí. Àwọn tó ní tí ò ní tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ní ìṣẹ́bí. Àwọn ọmọ ojú ọ̀nà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìkùntùn àmọ́tún billahi wa ma anzalna ala abdina yawmal furqan. Ọlọ́dọ̀ wa fẹ́ bá nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run àtòjíṣẹ́ tá a rán lọ́jọ́ tẹ́ méjèèjì tẹ́ pàdé lójú ogun. Wọ́n máa ń bẹ́ẹ̀ لا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير. Kásẹ̀ rí nígbà tí ìjọ méjì pàdé ní tẹ́ géèmù àǹfààní yín nìkan pọ̀ o. Pé gbogbo tẹ́ bá jẹnẹrétì nínú ìlú àǹfààní ọmọ ìlú ni ẹ̀ẹ́dà àti márùn-ún ni. Ìpín tí wọ́n torí ẹ̀ pín torí Ọlọ́run tí a torí ẹ̀ dá àwọn náà ń tọ́ lọ́hùn wọn ò ní dá kàtí afẹ́ lọ kó fọ́lọ́hùn wàlẹ́ rọ̀ṣùl ànábì ni ó ní dá kan tolókòlùbọ́ ní dá kan yọ̀tá mọ́ ní dá kan mọ̀tàkì náà ní dá kan wàlẹ́ nìṣẹ́bí àwọn ní dá kan ànábì tí ànábì torí ẹ̀ ni wọ́n ka sẹ́ńsọ̀nù fẹ́ lọ́ka gba mùsùlùmí ká máa yé wa kí n tá a rí ní nǹkan ọ̀rọ̀ yìí kó lè kárí wa ká máa bá a ti pín. sallallahu alaihi wasallam òun ti ní màá ń pa ife sẹ́ńsọ̀ táwọn tẹ́ẹ̀dì tẹ́ẹ̀dì ní 1749 wọ́n bàtà ànábì ti ń ṣe. ànábì náà wá ṣàdédé gẹ́ẹ̀tì tí ń jẹ́ sẹ́ńsọ̀. àlùkùránì náà lọ́jà ànábì náà gẹ́ẹ̀tì ẹ̀ ní suratul jinn. عالم الغيب والشهادة ولا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا nínú Al-Qur'ani ló ti gẹ́ẹ̀sì tí ń jẹ́ sẹ́ńsọ̀
ọ̀rọ̀ ní alim lè jẹ́ ibi ìmọ̀ràn ọba mo ní tí ń jẹ́ kọ̀kọ̀. ọ̀la yúbí wàlá bẹ́ẹ̀bì ní àdá. èmi ò sì ní rìlíìsì ẹ̀mí ní ìfi kọ̀kọ̀ yìí lẹ́nu kankan. ìlà àmàlí ìbàdàn mi rọ̀ sùn níyẹn. àpò àwọn tó bá jásí pé mo yọ́nú sínú àwọn òjíṣẹ́ mi èmi lè ní fàmọ́ra ní ìfi tí ń jẹ́ gébù kọ̀kọ̀ máa fi hàn wọ́n. wàyí nàró yẹbi lókun mi bẹ̀rẹ̀ mi àdéhìí wà mí ní kálífì ìrọ̀kọ̀dá. tí ọba ti wá ti ń jẹ́ ọkọ̀ yẹn hàn mọ́ á fún ní gádíà mọ́ á fún ní màláìka tí wọ́n máa gáàdì rẹ̀ ibi ń lọ lọ́tún ibi ń lọ lọ́sì èyí ń bẹ wájú èyí ń bẹ lẹ́yìn wọ́n á tún wá dúró wọ́n máa sọ kéèyàn má lè ṣe ní nǹkan kan. ìyá rẹ̀ máa ń bọ̀ ní abílà gúrú ìdálá tí ó bí. Yà á ṣe bẹ́ẹ̀ kábíńbẹ́ni tó mú sí àwọn ọlọ́run ọba dógóńgó ni. wàhálà tó ní bẹ̀rẹ̀ àdéhùn. àtẹni tó sọ gbogbo nǹkan tó sọ nínú àwọn ọlọ́run. wàhálà tó kó dàbí ilẹ̀ àdáda. sẹ́sọ̀nù. àsọ̀múdàjẹ́. àdáda. kó fi ṣàmójútó òǹkà. àmójútó òǹkà tí wọ́n ń pè ní sẹ́ńsọ̀nù. ìsìláàmù àti ìlú. àìsìláàmù wà ní ìlú. ìyẹn ní fi ń jáde pé islam àti knowledge anabi ti ní máa ń pa tí wọ́n ń pè ní sẹ́ńsọ̀ lọ́jọ́ tó ti pẹ́ káwọn tó ti pẹ́ tiẹ̀ ní 1749 ìmọ̀ anabi ti gbájú bẹ́ẹ̀ ìmọ̀ islam ti gbájú bẹ́ẹ̀ kábà kún bẹ́ẹ̀ wò látara ìdarí ibẹ̀ leadership kìí sọ̀rọ̀ mànìkan ní anabi wá yanjú wọ́n ní wọ́n bí ọ̀jọ̀gbọ́n àfáà kan léèrè yìí pé. ماذا علامة العلماء بالقلب عند طالب الكتاب الخالدون مئة وبدلهم محمد بن عبد الله. ẹni tó ṣe tírà yìí kì í ṣe mùsùlùmí àwọn wúùsù ọwọ́ ni ọ̀sà ọgọ́rùn-ún èèyàn khaaliduna mẹ́à ọ̀sà ọgọ́rùn-ún èèyàn pé àwọn àwọn oníwùsù láyé. ọwọ́ ló ga àwọn àbùdọ́dún. wọ́n wá ní ẹni tí fi lọ́lá jù gbogbo àwọn tó ń sọ yìí láyé ẹni tí fi lọ́lá jù nínú wọn ẹni tó ti fi ga jù nínú wọn ó ní Muhammadu Rasulullah ó ní anabi Muhammad. wọ́n ní kí ni rísì tó fi wá sọ fún òun. fi àwọn àti ìlẹ̀kọ́ ìlà wàlá búdà yàtà ìdákẹ́dírú nàlẹ́ àtàlẹ́ ẹbí tí a rí wà máa mú hàkùn fìdálẹ́ ká. ولكن محمد صلى الله عليه وسلم هو الإنسان الوحيد في الذين جاء مطلقا على المستوى الديني والدنيوي. Ànábì lòun rí tó gbáwájú nùmọ̀ ìtọ́finilẹ̀ fáwọn yìí pé ànábì balance. Ànábì balance nínú ìjọba ẹ̀ bí wọ́n ṣe darí ìjọba pé olórí òun rí fún olórí kan ní tó balance tó bá mọ̀ pé olórí tó balance ni òun lọ́wọ́ bí ìtàn làbídùn wọ́n ní wọ́n fẹ́ gbé làbídùn lọ́dún kan Ànábì àwọn gbé làbídùn tẹ́ fẹ́ gbé yìí táwọn bá fẹ́ gbé làbídùn yẹn wọ́n máa kọ àtàbù wọ́n pa akọ wọ́n kì í bọ̀ lulẹ̀ ni àwọn afọ́m Ànábì àwọn yẹn kì í bọ̀ lódìdí lẹ́yọ̀kan ẹ má dàá sí méjì mọ́ wá gbé lọ́dún ẹ̀kọ́ wá wù Ànábì àwọn kì í ẹ̀yẹ wá gbé bẹ́ẹ̀ sí gbé. wọ́n wá tì í bọ̀lẹ̀ báwọn ṣe ń bí bó ṣe yé wọn sí làbídùn wá wù wá gbọ́dọ̀ tá ànábì wa sọ lérí ẹ̀ àbẹ̀rù ẹ̀sùn àlámù bí òmùn ìdúnyà kún. Ànábì ní adínú sọrí Ànábì ní ẹ̀yìn ẹ̀sùn àlámù bí òmùn alìgbogbo ìyàgbé àti ìmọ̀ ayé yíhàn yìí
ìmọ̀ knowledge bẹ́ẹ̀ ṣe ètò bẹ́ẹ̀ ṣe ṣayé àfihàn yẹ̀ ìṣẹ̀lẹ̀ ní tẹ́ gbọ́ wájú ẹjẹ́ ní rí ń bẹ́ àwọn níbí yìí ó ju kìádà yẹn lẹ̀ fún wọn gẹ́gẹ́ bí olórí kọ́ bá wọn fà á kọ́ sọ pé ńgbà tí o ti wù ẹ́ máa fi gbọ́ ọgọ́rùn-ún dọ́bà tó wù ní ẹgbẹ́ náà kìádà yẹn fọ́ lẹ̀ ó sì respect knowledge bẹ̀tí ń bẹ̀ ń làwọn àfáà wá já sí pé àwọn tí ò wá nílàkàyọ̀ tẹ̀sìn ọmọ wa sọ yìí pé ajá sí pé ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn nìkan lọ́wọ́ bá nẹ́bí mà fòpá nẹ́bí dá sí nǹkan mi kò rí bẹ́ẹ̀. íńtánẹ́ẹ̀tì fẹ́ ṣe ìwọ̀n náà àìfarabalẹ̀ wọn ni òjò ṣèṣe. Nítorí táwọn fẹ́ pàfọ́ọ̀mù ọ̀nà kan lẹ́yìn mà wọn ọ̀fẹ́ fọ̀nà mí mà wọn pẹ̀lú agbára tó wà lára tiẹ̀ mérekù rẹ̀ kí ẹ tì í bọ̀lẹ̀ bẹ́ẹ̀ wọn ò farabalẹ̀ fún ànábì bá ń wò wọ́n kò sí bẹ́ẹ̀ sí fẹ́ pàfọ́ọ̀mù mérekù fún ọtọ́ ọba ti nígbàgbọ́ pẹ̀lú ẹ kò ní dáhùn àwọn ẹlẹ́sìn kejì àwọn nígbàgbọ́ àwọn mú àwọn lára já bọ́bá lọ́la burúkú kan ní ìṣe àfọ̀bí díẹ̀ ni yóò ní onílẹ̀ kò sí nílẹ̀ ìwọ lọ́la làtọ́ bá ti di yọ wọ ilé mẹ́fà ó ti fọ́ lọ́hùn lẹ́lẹ́ o yọ mọ wa kiri káàkiri awọ mi awọ òun ọlọ́run náà ló pè kò sẹ́ni tó lè yẹn tó kíkà lẹ́yìn ọlọ́run. kẹ́kọ̀ọ́ bí ẹni tó lè yẹn tó kíkà lẹ́yìn ọlọ́run bá lè yẹn pé. torí ọlọ́run lọ́ máa rú ìṣesí tó wà kò sẹ́ni tó mà kò sì sẹ́ni tó sì lè yí padà. ọlọ́run sì fà láti nǹkan kan fún wa ní aláwọ̀ jáde nǹkan kan ìdẹ́rùbà ni. fúgàmù ọlọ́run pẹ̀lú ètò ayé ọwọ́ àánú dùnú ni o ọwọ́ àánú nira ni o táìmì ni o ti lákòókò tí ọ lọ kò sí bínú rẹ ṣe lè dùn tó kọ́ wá ní ọmọ ẹ̀dùn lọ bẹ́ẹ̀ ni táìmù tí wọ́n ń jẹ fún tó bá ti tán bí ìgbà wọn múná lọ ni ìdùnnú yà lọ nǹkan bí ó ṣe kò fà bínú rẹ ṣe lè kú bàjẹ́ tó táìmì ni tákòókò yẹn bá ti tó ọtí ọkọ̀ ìdùnnú òde kọ́ rọ́gbọ̀n kàdájì ètò tọ́lọ́run lè léyìí no condition permanent tẹ́nìtì tó bá ti ṣẹlẹ̀ kò nídìí kó wá wéèsì kó wá para rẹ lórí ẹ̀ ọ̀bẹ náà sí ni ìyá mú nígbà wọn ti wèé ní tó bá ti ṣojú ìkó ojú mi àtúkàn mi lọ́dọ̀ pé kò sí bá a ṣe lè kójọ tó bínú wa ṣe lè wó lù láwùjọ tó bá ń kójọ tó kámẹ́rẹ́ ní wí àlọ́lé ẹfẹ́ ẹ̀kọ́ lè oṣù àti lọ́wọ́ kú àbá àti sàmánì àtúndì márùn-ún láàbùdà àjọrọ̀. ó ní ìsàmẹ́ ìjọ ni kò sọ pátá ọ̀fẹ́ dájú tó bá ti jọ́ mi èèyàn ó rí mẹ́jọ ẹ̀jọ. dandan tó bá wà láyé kó dunnú dandan tó bá wà láyé kó banújẹ́ ẹ wà láyé ẹ̀kọ́jọ dandan ni kẹ́ ẹ túká dandan ni káàró ni ọ ó sì rò kí nǹkan ó fún pépé wàyí sírọ kí dẹ́kun ó sì dé dandan ni wà á lóya ń fi dandan ni kó o ṣàìsàn kò sì lálàáfíà méjèèjì ọmọ àgbàṣẹ fúnra wọn ni kò sí tọ́ka bá ti wá dé ọ̀rọ̀ ojú fún ni yóò lò ní òkú táìmù yẹn àìlè ní sùúrù irú ẹ̀ tún ṣẹlẹ̀ nípò mí náà wọn là ní Muhammad sallallahu alaihi wasallam wọn ni wọn jáde pẹ̀lú àwọn sábà jọ kan wọn wà nínú pápá ẹran tó wà pẹ̀lú wọn kò tó jẹ ibi ta ẹran àdábì sì sábà jẹ àdábì ni wọn mú sàkàn wọn pín ó tún béèrè lẹ́ẹ̀kejì wọ́n tún pín anáàbí tún béèrè lẹ́ẹ̀kẹta wọ́n bá ń wúra wọn ṣé ẹran ní tàlẹ́tà ni lẹ́wọ̀n àfáà sọ pé tọ́ pé bó ti sọ pé nà wíìlì ní lẹ́ẹ̀kẹta tọ́ bá lọ bẹ̀ ní ọ̀bẹ náà gbogbo pàtí bá lọ bẹ̀ ní ọ̀mà bá tí wọ́n sì máa yó àwọn ẹni wọ́n gé
àǹfààní wọn kúrú látara ìfarabalẹ̀ àti nígbàgbọ́ ànábì tí sọ̀rọ̀ wá ní mímọ̀ ni ó ní mímọ̀ sí ń bẹ. Àwọn àgbẹ̀bẹ̀ náà wà fà sọ́jọ́ pé wàlí lásán ni wọ́n wèé sàn nábì ọlọ́run àfáà ni wọ́n dẹ̀ ní mímọ̀ ọkùnrin dẹ̀ jì má wà wọ́n dẹ̀ nǹkan wò tó dá pé ọ̀dùn àmọ̀ pé ìyóò kéde fún táà nẹ́bí lè dáwó ọ̀kan náà àwọn àfáà wà lọ ni bàbá náà ti lọ lẹ́nu tó máa yà bàbá náà bàbá ọlọ́dàrí gbogbo ẹni bàbá ìdí ní ọmọ ọlọ́dàrí bàbá yẹn wá mímọ̀ ọwọ́ ìdìgan ní ọjọ́ tó ti pẹ́ ní ọdún tí bàbá yẹn ti là kò sí tí bàbá ọmọ nípa àṣà ọ fún mímọ̀ sọ́wádìí yẹn jẹ́ kó fún bàbá láǹfààní àti máa pàfọ́ọ̀mù ọwọ́ àdùndínjọ́ kan ọwọ́ àjòkó ẹni bá ti wọ́n lọ́dá nígbà tí lè láyé màṣíbù ọlọ́run ni ọkàn jòkó rẹ̀ ni olóòkàn wá dé òun fẹ́ ti fààyè ni wọ́n ń sáká ni wọ́n ń náwó ó ní kọ́lọ́ dáre fowó lẹ̀ ọwọ́ bá ti dọ́kù rẹ̀ ọlọ́run dáre ni mo fi sílẹ̀ olóhùn fẹ́ àbọ̀nà ìdílẹ̀ ọlọ́run dáre ni mo fi 500,000 lẹ̀ olóhùn fi wá mi ọlọ́run dáre ni bọ́sọ̀ tèmi ní 2 million wọ́n wá ń sáká wọ́n bá túká wọ́n tó ká dé ó jẹ́ ìbùtùbí tó di owó sí kòrò owó máa kí ló gbówó bí àṣẹ owó tó kó bẹ́ẹ̀ ọ̀rọ̀ àjáde tó yòókó òun rí inú bùtùbí àwọn ọ̀yẹ́ máa nà tó táwọn náà ní kò rẹ̀ tó.